ẹ̀yọ́ lólùfẹ́ wa nílòkò lẹ́yìn òde akẹ́yìn pé ẹ̀kú dédé wòye ní gbogbo ibi tẹ́ tí ń wà tẹ̀sán gan lórílẹ̀‐èdè àgbáláyé orí tó wà kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni èyí tí tó ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè lónìí sinimá èyí tí a mú wá fún yín ó ní apàkúlẹ̀ rẹ̀ ní ọmọ mi apá kẹta fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń pàdé YouTube channel wa fúngbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ subscribe sórí YouTube channel wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí YouTube channel wa a máa ń gbé àwọn sinimá èyí tó ní apá kìíní apá kejì apá kẹta yẹ̀wò lọ́lọ́kan òjọ̀kan ẹ jọ̀wọ́ ẹ subscribe ẹ like ẹ share ẹ subscribe sórí YouTube channel wa ẹ dẹ̀ share àwọn fídíò wa lọ́lọ́kan òjọ̀kan ọmọ mi apá kẹta là mú wá fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilé kan sí ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ comment fáfàní gbogbo ẹ̀yin tẹ́ ò tí wò ẹ lè lọ wò ó ní orí YouTube channel Omisore TV àwọn òṣèré tó kópa nínú sinimá ọmọ mi apá kìíní apá kejì òun ni a pè orúkọ wọn ní Kunle Omisore, Papaya, Afeez Owo àti Shokoya. Ẹ jọ̀wọ́ ẹ kọ opinion yín sórí YouTube channel wa sórí comment section ohun tí ẹ ní rò pé lè ṣẹlẹ̀ nù apá kẹsà tó bá yẹ pé ẹ ò tí wò apá kìíní àti apá kejì ẹ ò tí rí wò ẹ lọ wò lórí Omisore TV ibẹ̀ ni wọ́n ti ṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́ a ò ní rí jù báyìí lọ sí jẹ́mìíràn ọjọ́ rí ire lójú owó rí ire lójú gbogbo ọmọ rí láṣẹ Èdùmàrè ó dàbọ̀ ó tún dìgbà mìíràn ire o.